ẹni tí ó bá ti bani lórí jẹ́ kò ní kọ́ bó lórí ṣe kọ́. kò ní kọ́ bó lórí ṣe kọ́. bẹ́ẹ̀ ni. n tó ṣẹlẹ̀ gan-an ọ̀rọ̀ tí ọba Àwùjalẹ̀ tó kíṣẹ̀ ó ti lé ní bíi 30 ọdún báyìí. Bàbá wa Olúbùṣe ó wà láyé ńgbà náà pé 80 lẹ́yìn mo múra mo fẹ́ lọ ìlú èbó kan ni wọ́n pè mí pé Àwùjalẹ̀ pé àwọn nípa mi pé ṣé àwọn ọmọ tí ń jẹ́ Yẹmí Ẹlẹ́bùíbọn nígbà tí ọba Àwùjalẹ̀ wà láyé ó lóun fẹ́ pe gbogbo àwọn ìṣọ̀ǹgbè àwọn ìlú tó yí nǹkan pé àwọn ọba kéékèèké tó wà lábẹ́ àwọn táwọn bá ti kú kán má ṣe orò fún àwọn tó bá jẹ́ onímọ̀lé kan sí nímọ̀lé tó bá jẹ́ onígbàgbọ́ kan sí onígbàgbọ́. Èmi ni chairman Nigerian chapter Òrìṣà World Congress. Professor Wande Abímbọ́lá ni international president nínú ẹgbẹ́ yẹn. Àwọn awòye ìgbésẹ̀ tí nǹkan tí Àwùjalẹ̀ sọ yìí pa ni. Bàbá Àwùjalẹ̀ fẹ́ gbé tẹ́ kọ́kọ́ gbésẹ̀. tó wà ẹ̀ tó wá jà yìí ọba Síkírù Adétọ̀nà àwọn á ṣèpàdé lórí ẹ̀ wọ́n á ní ká kọ ìròyìn sí i láti sọ ohun tí ó jẹ́ àléébù àti tó lè jẹ́ àbáyọrí nǹkan tó fẹ́ ṣe. Àwọn akọ lẹ́tà sí èmi ní orúkọ mi ló wà níbi lẹ́tà yẹn. Àti Àwùjalẹ̀ rí àwọn oníwèé ìròyìn tó wá bá mi wọ́n tó ń gbé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń wá báyìí pé nǹkan báyìí ó wà yà lẹ́nu pé ta ni wọ́n ń pè ní Ẹlẹ́bùíbọn ta ni Yẹmí ó sì ní Òṣogbo ni ó bá pe ọba Òkúnadé Síjúwadé. Ọba wa ránṣẹ́ sí mi mo fẹ́ lọ San Francisco wọ́n ní gba lẹ́tà kan lọ́dọ̀ wọn ó bá ní Síkírù Adétọ̀nà sọ báyìí pé mo fẹ́ yọ òun ní ipò mi ò fẹ́ kí àwọn ìlú gbọ́rọ̀ sí òun lẹ́nu. Wọ́n ṣàlàyé fún bàbá pé rárá o kì í ṣe pé mo fẹ́ yọ ọba ní tá a sọ sínú ìwé ni wípé tí ẹ fẹ́ ṣe yìí kì í ṣe nǹkan ọba tó bá gba ìlànà àbínibí wọ inú ààfin nígbà tí ó bá padà náà òun náà ni ó gbà padà lọ. Wípé ní àlàyé tá à ń ṣe ni wípé kì í ṣe ilẹ̀ Lárúbáwá ni àjọba lé lórí kì í ṣe ilẹ̀ Ísírẹ́lì ni tá a bá sì ti ń gba àwọn àṣà òkèèrè àti nǹkan òkèèrè báyìí láyè à ń sokùn síra wa lọ́rùn. Olúwa tá à ń múra wa lẹ́rú tá à ń sọra wa dẹrú. Àgbé tiwa lárugẹ tí wọn ni ó máa gòkè. Ẹ dákun kẹ́ tó máa bá lọ tó bàbá mi ẹ má bínú tó di Ọlọ́run. Ṣé gbogbo ìgbà tí ẹ bá ń fi àwọn ọba jẹ yẹn ṣé wọ́n máa ń lo àlùkò? Àmọ́ ń bọ̀ wá síbẹ̀ yẹn wà mo ń bọ̀ ibẹ̀ ọ̀rọ̀ etí ìdébẹ̀. Yes sir. Wọ́n ò ṣàlàyé fún ọba ọkùnrin Adébẹ̀ wọ́n làwọn mọ̀ pé wọ́n ní ìsọ tó sọ pé ọmọ kan tẹ́ ń pè báwọn náà sọ pé Yẹmí ìṣe ọmọ kan ọmọ àwọn ni kì í ṣe èèyàn pẹ́pẹ́ tó bá ti rí náà kí n máa lọ tiẹ̀ ọ̀gá rẹ̀ bá lọ. Nǹkan tí à ń sọ ni wípé gbogbo orílẹ̀-èdè tọ́lọ́run dá ló ti ní àṣà ẹ̀sìn ìṣe lọ́tí. Bẹ́ẹ̀ni. Tí a bá ti jọba ńlẹ̀ Yorùbá bá a ti ń sin òkú ìbílẹ̀ ni wọ́n máa ń ṣe wọ́n. Òkú ọba kìí ṣòkú tí wọ́n máa gbé síta tí gbogbo èèyàn máa rí tí wọ́n máa polongo rẹ̀ lẹ́yìn ibi tí wọ́n bá ti. Àwọn míì nínú ààfin ni wọ́n níbi tí wọ́n sin wọ́n sí. Àwọn míì wọ́n ní ilẹ̀ lọ́tọ̀. Irú Ifọ̀n nìsín ó níbi tí wọ́n sin wọ́n sí. Ilẹ̀ tó pọ̀ bí irú tọ̀yọ̀ náà tá ń pè ń bàrà. Àmójútó ni ò sí àìpọ́n nǹkan wálé ni irú bí wọ́n ṣe bàrà kì í ṣe ibi tí wà ní bẹ̀bẹ̀ báwọn èbó ṣe mausoleum nílùú èbó bẹ́ẹ̀ náà ló yẹ kán máa ṣe. Ìlànà tá a gbà sìnkú Yorùbá inú ilé ni wọ́n sìnkú Yorùbá sí kì í ṣe gbangba tójú ọmọ ọ̀rọ̀ sí.
pàápàá ẹni tó tiẹ̀ tó wá jẹ́ ọba àwa Yorùbá la fún ọba lọ́wọ́ tá a pọ́n ọba lé bí wọ́n bá sìnkú Yorùbá nígbà tí wọ́n sọ pé wọ́n yọ orí wọ́n yọ ọkàn kò sí nǹkan tí jẹ́ pé wọ́n yọ orí wọ́n yọ ọkàn wọ́n fi ń ba ìṣẹ̀ṣe jẹ́ ni ìṣẹ̀ṣe Yorùbá jẹ́ ni. Olúwa tẹ́ ẹ bá wò nípìnlẹ̀ ẹ rí i pé ọ̀rọ̀ à ń fèèyàn rúbọ à ń ṣe kí ó ti wà láéláé tí wọ́n sì ti fi ọwọ́ rẹ̀ bọlẹ̀. ẹ bá rí i pé ẹ bá ka Bíbélì Jésù náà sọ pé òun fi ẹ̀jẹ̀ ara òun rúbọ láti lè gba àwọn kan là àwọn èèyàn là. Mọ̀mọ́dù òun náà mú ọmọ rẹ̀ ó fẹ́ fi rúbọ ó fẹ́ pa á wọ́n fi àgbò rọ́pò ẹ̀ wọ́n fi rọ́pò rẹ̀. Ọ̀rúnmìlà ó fẹ́ pé oyè Òṣùdó nídò Èkìtì ó bí ọlọ́mọ fún un wọ́n tà lẹ́rú sótùfẹ̀ wọ́n rà á bí ẹni tí wọ́n fẹ́ fi bọ nígbà tó sárò sí Ọ̀rúnmìlà pé òun mọ̀ ní ọmọ ẹni báyìí báyìí wọ́n ní wọ́n rèrè ewúrẹ́ wá wọ́n ra àìkú wọn mú ọmọ kí wọ́n fi ọ̀bẹ irin lé ẹran lọ́rùn kí wọ́n fi ọ̀bẹ igi lé ọmọ lọ́rùn ìtọ́ba mẹ́jẹ̀wá ńlá máa lò àní gbọ́dọ̀ lo ẹ̀jẹ̀ ènìyàn. Olúwa ó sì gbé ọ̀bẹ igi lé ọmọ lọ́rùn kò ṣẹ̀jẹ̀ ó fọ̀bẹ irin lé ẹran lọ́rùn ẹ̀jẹ̀ bá jáde àtìgbà náà kò sẹ́ni kankan tó fi Olúwa èèyàn rúbọ àbí tó ṣe ìtàjẹ̀ sílẹ̀ nílẹ̀ Yorùbá. Ìrẹtẹ̀ méjì lodù Ifá tó pìtàn oyè Òṣùdó tí ẹ fi látìgbà náà wọn ò fi kò sẹ́yìn tó mú yàn dédi ẹ wá wo ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta èwo ni ò sí ta ló wá tó dánwó ẹ̀wọ̀n mọ́ ìyá Mọ̀mọ́dù tí wọ́n ti fi àgbò rọ́pò kìíní ṣé ẹnìkan tó mú ọmọ rẹ̀ láti gbà yẹn. wọ́n fẹ́ máa fi ń ba ẹ̀sìn Yorùbá àṣà Yorùbá jẹ́ ni gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá èmi ń sọ owó ọba tí ì bá ṣe tó bá ti gba ìlànà Yorùbá wọlé ètùtù ṣíṣe òun náà ni ó tún gbà lọ ibẹ̀ náà ni ó tún gbà lọ ni ó fi bá àwọn bàbá rẹ̀ wọ́n bí wọ́n bàbá lọ ní ìsìn pé wọ́n fi gbogbo ẹnu pè wọ́n ní ó ti darapọ̀ mọ́ àwọn alálẹ̀ àwọn bàbá rẹ̀ oríṣiríṣi náà wọ́n á ní pé ilé ṣégi ọba wàjà ẹkùn lọ wọ́n fi àìsí gbogbo ẹnu pè àti sọnù wọ́n kàn fẹ́ máa fi ba aṣọ fún ọba Síkírù ńgbà yẹn ó tún gbé ìgbésẹ̀ tó lọ bá àwọn ilé ìgbìmọ̀ aṣòfin kí wọ́n sọ́dọ̀fin àtúnkọ lẹ́tà táwọn ìgbìmọ̀ aṣòfin ń tẹ́ ẹ fẹ́ dánwò ẹ wá wò ó àìṣe ṣé ojú tiẹ̀ náà ló ń kó iná abẹ́nú tí ń jó ṣé kò hàn nísìn àìṣe téèyàn bá ní wọn ṣe nǹkan téèyàn bá lóun ó ṣe bí bá bí ni yóò béèrè lọ́wọ́ ẹ̀. ẹ wá wò nísìn gbogbo tó dé máa gbogbo tí ó sì tún lè máa ba èèyàn lẹ́rù pé a fẹ́ sinmi nígbàgbọ́ a fẹ́ sinmi ní ìmọ̀lẹ́ ojú pé ọ̀rọ̀rùn wọ̀ ẹ̀sìn kan ní ó gbé èèyàn lóde ọ̀run. Bàbá ẹ̀sìn kan ní ó gbé èèyàn lóde ọ̀run. ìwà kálukú kìí ṣe ọ̀dà ẹ wo àwọn India ṣé bí wọ́n máa ń kírínẹ́ẹ̀tì òkú wọn bẹ́ẹ̀ni kí wọ́n sùn níná. bẹ́ẹ̀ni. àwa Yorùbá la tẹ̀ wá pọ́n òkú la pọ́n òkú wa léjù tá a bọ̀wọ̀ fún gbogbo nǹkan wa jù wọ́n fi ń ba nǹkan wọ́n fẹ́ láti máa lé àwọn èèyàn sákò láti máa jẹ́ kẹ́rù ọmọ ọba gbogbo tó lè máa bẹ èèyàn lẹ́rù náà kò ju pé tí wọ́n bá kú níbo mò ń lọ iṣẹ́ tí kálukú bá ṣe ìwà tí kálukú bá wù ní ó gbé lójú ọ̀rọ̀ débi tí ń lọ. kì í ṣe pé ń gbà wọn sí ní tẹ́gbẹ́ lọ ṣọ́ọ̀ṣì rárá o. nítorí bàbá mi ẹ̀dá kan torí Ọlọ́run mo ti gbọ́ ìtàn burúkú kárí pé wọ́n ní wọ́n fẹ́ sin ẹnìkan wọ́n wá gbẹ́ kòtò bá ṣe gbẹ́ kòtò wọ́n wá àwọn ejò oríṣiríṣi wá ń jáde tó túmọ̀ sí pé lójú mi bíi pé ilẹ̀ ń kọ́ inú mi kọ́ lẹ́ máa gbélé ìsáyẹ̀ni àtúgbọ́ èyí tí wọ́n ní wọ́n fẹ́ sin tí iná sẹ́ nínú sàárè. bẹ́ẹ̀ni. ó túmọ̀ sí pé ilé ayé lẹ̀san wà bá mi. bẹ́ẹ̀ni ìwà tí kálukú bá wù ni ó jẹ́ ẹlẹ́rìí rẹ̀ tí ó fi rọrùn wọ̀ kì í ṣe pé ńgbà mo jẹ́ mùsùlùmí
nígbà mo jẹ́ kírísítẹ́nì ni ó jẹ́ kí rárá o nǹkan tí ò yé àwọn ọba wa nu gbogbo ọba tí ìbá àti tó bá ti jẹ́ pé Yorùbá ni tí ẹ sọ̀rọ̀ fún tí ó darapọ̀ mọ́ àwọn ará rẹ̀ ṣé wọ́n lè bíyàn lẹ̀ Yorùbá nísìn ó wá púpọ̀ jẹ́ pé Saudi Arabia ni ó ti jáde. Kò possible. Ṣé bí èèyàn ti wù kó ṣe Muslim tó ní ìran Yorùbá yìí ṣé wọ́n lè kí ìran rẹ̀ kan ṣé agboolé wọn kan wà ní Saudi Arabia. Bàbá ṣé wọ́n tiẹ̀ wọn kì í fún yẹn nígbè ìgbèlú mbẹ wọ́n mọ rírí bóyá tí lè mọ ìgbà tí ó dàbí pé kò yé àwọn èèyàn wa nu bàbá yín tẹ́ ẹ ní sòòṣà tẹ́ ẹ ní tẹ́lómi bá kú báyìí gbẹ ọwọ́ wọn ni ó jáde sí náà. Olúwa o. wọn ló ti lọ rè bá àwọn ti Saudi Arabia ọ̀tọ̀ ti Jerusalem ọ̀tọ̀ ilẹ̀ yóò gbogbo pẹ̀ bá wa ka Bíbélì láti Genesis dé Revelation tẹ́ ẹ̀ máa gbọ́ ni pé ó lọ ìlú Jericho nígbà tó kó Jericho ó wá lọ Bethlehem ó kó Bethlehem ó wá lọ Israel níbo wọn ti dápọ̀ Òtúfẹ̀. àgbọ̀pọ̀ wá sọ́sọ́gbó Ifẹ̀ Ìbàdàn Èkó àgbọ̀rí. ẹ lọ wọnú Àlùkùránì náà pé nígbà Mọ̀mọ́dù ó wá kó àwọn sàábé rẹ̀ ní bá ń lọ nígbà wọn dé Ìkòròdú wọn kó Ìkòròdú wọn bá bọ́ sí Ilé-Ifẹ̀ láti Ilé-Ifẹ̀ ní bá ṣọ́wà ń bẹ̀. Kò sí bàbá kò sí tó jọ. àti nǹkan tí wọ́n nu tó gbogbo àyíká wọn gbogbo àyíká àti Israẹli inú tí wá odù fáni tiwa nínú odù fálẹ̀ ti máa ẹ̀rí ìpè ìjẹrò ẹ̀rọ adó ẹ̀wì bẹ́ẹ̀ni ẹ̀rí Òtúfẹ̀ bẹ́ẹ̀ni Ìfẹ́ Akẹ̀bí bẹ́bẹ́ Ọ̀yọ́ ọ̀rọ̀ ọmọ kan bẹ́ẹ̀ni ìbẹ̀lẹ̀ ẹ̀rí Aláké bẹ́ẹ̀ni tí ò yáwó èèyàn wa nù tiwa ní tiwa wọ́n kàn ń fi ń ba àṣà wa wọ́n fi ń bà á jẹ́ ni.